ajígini ṣé ìjókòó gúnmítà ìjókòó níbàdàn yẹn ọmọ bàbá máàdùn mélòó lọ́ba yín jókòó mẹ́ nígbà kẹta ilẹ̀ Yorùbá rú àtìgbà tẹ́ ẹ ti dìde nílẹ̀ Yorùbá ní fìtílẹ̀ ti dé ilẹ̀ Yorùbá rábìtà tẹ̀ dálẹ̀ ọ̀hún kí ni ìtumọ̀ rẹ̀ sọ fún wa ṣé ìmọ̀ tẹ́lẹ̀ sọ lọ gbé gúnmí wà nù ìjókòó gúnmítà ìjókòó níbàdàn àwọn bá ní ti wọ́n ti wọlé Yorùbá fún mi lésì o bẹ́ẹ̀ sì ń dalẹ̀ Yorùbá rú tó ọmọ bàbá máàdùn mélòó ni ajígini torí tó jáde tó kún yín lọ́wọ́ wípé ẹ dalẹ̀ Yorùbá rú ẹ̀yin wá hánà fún àwọn bàbá yìí ẹ sí pé fún àwọn bàbá yìí ẹ wá ní kémi ọ sọpọ́tì ẹ̀yin kémi wá fi bàbá mi máa gáàsì lẹ̀ bàbá mi tẹ̀ ti hánà fún ìwọ̀n àti torí pé ẹ hánà fún bàbá mi ìwọ̀n sọpọ́tì kò ní dáa fún yín o gbogbo ẹ̀yin àdùsùn náà ilẹ̀ Yorùbá ẹ ní soríire ẹ kóńgẹ́lì kan wá sọ ipò tí bàbá rẹ̀ ọwọ́ níjọ́ pé làkì ọmọ ẹ̀yin tẹ̀ hánà fún bàbá ànábì ẹ hánà fún ìyá ànábì ẹ sẹ́rù pé lóríire nílẹ̀ Yorùbá wọ́n ń wò ìláwò sunkún ẹwọ láwò rẹ́rìn ẹdẹ ẹdálẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá ò ní sinmi mọ́. ajígini mùnáfìkì lajígini mùnáfìkì ẹ̀sìn lajígini ó ní àwọn ọmọ Sheikh Adam kankan ò lè jáde kó wá máa sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ń bá sọ àbí bóun ṣe bà pásánẹ́tì Sheikh Adam jẹ́ bóun ṣe ń sọ sọkúsọ sí Sheikh Adam pé kí wọ́n yọ fúláàgì Sheikh Adam kúrò ní Rabita kí wọ́n yọ fúláàgì Markazi kúrò ní Rabita ajígini náà àwọn Sheikh Adam ò jáde wọn ò lè jáde àwọn ọmọ Sheikh Adam kankan ò lè jáde ìdí tí wọ́n fi lè jáde náà ni wípé ní Sheikh Adam àwọn ni wọ́n wá kọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n wá kọ́ wa ń kéwú àwọn ni wọ́n wá rí nímọ̀ sílẹ̀ Yorùbá Sheikh Adam ṣẹrú fáwọn bàbá tiwa ni àwọn ni wọ́n yọ wá kò nínú òkùnkùn àìmọ̀kan ni wọ́n tan ìmọ́lẹ̀ sí wa Sheikh Adam ti ṣiṣẹ́ kalẹ̀ bàbá Mudu Markazi tó ní àwọn náà tó ń ṣiṣẹ́ kalẹ̀ fún ìdí eléyìí àwa tá a jẹ́ ẹrú wọn nílẹ̀ Yorùbá àwa tá a jẹ́ ẹrú fún Sheikh Adam àwa la máa jáde sí ọ ajígini àtàwọn ẹrú ẹ láti fún yín lé sí ọ̀rọ̀ yín tẹ́ bá ti ń hùwà mọ̀nàmọ̀nà sí Sheikh Adam tẹ́ ń hùwà ìlẹ́kọ̀ọ́ sí Sheikh Adam tẹ́ ń hùwà ìfẹ́ dasẹ́ ẹni bolẹ̀ àwa tá a máa jáde àwọn ẹrú Sheikh Adam nílẹ̀ Yorùbá tá a jẹ́ ẹrú fún Sheikh Adam àwa la máa jáde sí yín tá a bá ní jáde sí yín ni ayé aláìmoore nù àwọn èsì aláìmoore bàbá Sheikh Adam sọ pé ní àwọn èsì aláìmoore bùtùlú alájẹgbàgbé àná àti bùtùlú alájẹgbàgbé ọ̀la ẹ má ṣe jẹ́ àbáwọn kàṣà tí ọ̀dà ẹ má ṣe jẹ́ àbáwọn kàṣà tí ọ̀dà àwọn èsì bùtùlú ọmọ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí irú ẹ̀yìn ajígini yìí àtàwọn ọdún yín bẹ́ẹ̀ tẹ́ ń wo abùtùlú sọtọ́ pé ẹni tó bá ṣe wá lóore nílẹ̀ Yorùbá òun lè wá gbógun tì bọ́dá ajígini òun jọ léèrè ẹ bá ń ṣí àrẹ kọ́ka ajígini lá bọ́dà ìpàdé ọ̀tẹ̀ Rabita tẹ̀ ń ṣe àwọn ọmọ bàbá máàdù tí wọ́n ti kéwú àwọn ọmọ bàbá máàdù mélòó ní bẹ́ẹ̀ àwọn ọmọ bàbá máàdù mélòó ní ọba yín lọ́wọ́ níbi òṣì tẹ̀ ń ṣe ajígini fún mi lésì o bẹ́ẹ̀ sì ń dalẹ̀ Yorùbá rú tó ọmọ bàbá máàdù mélòó ní ajígini torí tó jáde tó kún yín lọ́wọ́ wípé ẹ dalẹ̀ Yorùbá rú sẹ́ẹ̀mọ̀ tó bẹ́ẹ̀ sọ lọ gbé gúnmí wà nù ìjókòó gúnmí tẹ̀ ìjókòó níbàdàn sẹ́gẹ́tì bá ní síhun tó jẹ́ sí pé ní rìsọ́ọ̀tì tẹ́ padà ṣe níjòkó yẹn rìsọ́ọ̀tì ẹ̀ ní pé ní àwọn bá ní ti wọ́n ti wọlé Yorùbá tó pé ìyẹn làárẹ̀ lọ́wọ́ ajígini ṣé ìjókòó gúnmítà ìjókòó níbàdàn yẹn ọmọ bàbá máàdù mélòó lọ́ba yín jókòó mẹ́ dákọ̀ ọmọ bàbá máàdù lọ́ba yín jókòó mẹ́ dákọ̀ ọmọ bàbá máàdù tí máa ń ṣe òṣì tẹ́ ń ṣe yìí tó bá sọ pé ọmọ Sheikh Adam kẹ́kọ̀ọ́ lè jáde kí wọ́n correct wọ́ àbí kí wọ́n sọ̀rọ̀ sí wọ́ rárá ọmọ bàbá máàdù mélòó ni wọ́n rí láwọn tó já sí pé ní wọ́n ń ṣe òṣì tẹ́ ń ṣe yìí níwọ̀ ajígini yìí tó gbé mọ gbọ́rọ̀ yẹn inú karùn mi ni pé bóòlù yẹn ṣe máa ń wà bí tí ó ní Al-Qur'an tó bá sọ̀rọ̀ afẹ́láta àkìlú ni ṣé orí yìí ti dàrú ni ọmọ kéwùgbú ni ó máa retí pé ọmọ àfa àwọn lọ́gbọ̀dọ̀ wá dìfẹ́ǹdì ara rẹ̀ rárá táàfà èèyàn bá wà láyé bí Sheikh Adam bá wà láyé Sheikh Adam kan náà máa fi sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ kí ó láàmú jáde bàbá Sheikh Zaituni àdàmàláyà tàwádà òlátàwù bàbá yẹn jáde wọ́n sọ̀rọ̀ fún yín nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì jẹ́ ìwọ̀ wá ń sọ pé ọmọ Yorùbá nìwọ ọmọ Yorùbá bó ọjọ́ ọmọ Yorùbá tó wà ní nígbà kẹta ilẹ̀ Yorùbá rú àtìgbà tẹ́ ti dìde nílẹ̀ Yorùbá ní fìtílẹ̀ ti dé ilẹ̀ Yorùbá láàní sinmi mọ́
bọ́dà rábìtà tẹ̀ dálẹ̀ o kí ni ìtumọ̀ rẹ̀ sọ fún wa ọmọ bàbá Amadu mélòó ní máa ń bẹ́ẹ̀ mẹ́ àbí àjọ tí wọ́n ti táwọn ọmọ kìíní tí lọ́ọ́ fọ tí wọ́n ti lọ́ọ́ fìrù fọ́nà ẹ̀yàn Mamadu yìí ẹ̀yàn Mamadu tẹ́ ń lọ́ọ́ fìrù fọ́nà èyí nàkíbùlà gínámì tí bẹ́ẹ̀ mẹ́ tí lọ́ọ́ fìrù fọ́nà tí wọ́n fi ń torí ẹ̀ kó bàbá Amadu tí wọ́n ń yẹ̀yẹ́ bàbá Amadu ọmọ bàbá Amadu mélòó ló tọ́ jáde sọ fún mi ìwà jígini ọmọ bàbá Amadu mélòó ló jáde fún di eléyìí ẹlòmínà òun náà ṣe program ó ní wàhálà ọmọ bàbá Amadu Markaz mélòó ní ẹni tí wọ́n jáde ẹgọ ẹ ti ponú ẹ ní làákàyè àbòsí yẹn ti jẹ́ kí làákàyè yẹn dàrú ẹ dákun sẹ́yìn pé èmi ń dìfẹ́ǹdì bàbá Amadu Markaz tá a lè mí tí máa dìfẹ́ǹdì bàbá Amadu Markaz tí dìfẹ́ǹdì Sheikh Adam rahimahullah rahmatan wasi'a èmi ò dìfẹ́ǹdì Sheikh Adam èmi ò dìfẹ́ǹdì bàbá Amadu Markaz ẹni tẹ́mi dìfẹ́ǹdì bàbá tèmi lèmi dìfẹ́ǹdì tí làákà yín ọba sí lọ́bẹ̀ mo sì dúpẹ́ fún ọkùnrin bàbá wa Sufi Tijaniya yìí tí wọ́n gbé ń bàdàn tí wọ́n máa ń tẹ táyì báyìí sọ̀rọ̀ báyìí wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lórí rábìtà burúkú tẹ̀ dálẹ̀ ẹni tí ọba ní làákà yìí ní ó lò kò bóyá wọ́n dìfẹ́ǹdì bàbá Amadu Markaz wọ́n dìfẹ́ǹdì Sheikh Adam ọmọ jáde ọmọ bàbá Amadu Markaz mẹ́rin ẹ̀tọ́ jáde orí ẹ̀ ti dàrú ò ní làákà sọ pé mi gbọ́ bí wọ́n ṣe gọ́ ni èèyàn dé bàbá tèmi àgbàfáàní léjìgbò nílùú Òkè Ọ̀yọ́ èmi èjìgbò mẹ́kùnmọ́ bọ́ sọ̀rọ̀ àgbàfáàní nílùú Òkè Ọ̀yọ́ àgbà ìmáàmù ni ẹ̀yin olórí burúkú yìí ní súnà òfò tẹ́ gbédè yìí àwọn bàbá yẹn hánà fún wọn ẹni wọ́n kúnlẹ̀ wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe mọ́lúdì wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe kóma wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe ìyàwó wọ́n wọ̀ná ẹ wá hánà fún gbogbo wọn báwọn bàbá Amadu Markaz wá dìde wọ́n wá ní rárá àwọn bàbá yẹn ní ire làwọn bàbá yìí bàbá Amadu Markaz wá ń dìfẹ́ǹdì wọn ẹ wá ní ẹ̀yin wá hánà fún àwọn bàbá yìí ẹ sì pè fún àwọn bàbá yìí ẹ wá ní kémi ọ sọpọ́ọ̀tì ẹ̀yin kémi wá fi bàbá Amadu Markaz sílẹ̀ bàbá mi tẹ̀sí hánà fún ìwọ̀n àti gbogbo ẹ̀ hánà fún bàbá mi ìwọ̀n sọpọ́ọ̀tì kò ní dáa fún yín o gbogbo ẹ̀yìn alùsùn náà ilẹ̀ Yorùbá ẹ̀ ní sóríire ẹ kóńgẹ́lì kan wá sọ ipò tí bàbá rẹ̀ ọwọ́ níjọ́ pé lálẹ́ kí ọmọ ẹ̀yin tẹ́ hánà fún bàbá ànábì ẹ̀ hánà fún ìyá ànábì so ẹ sẹ́rù kó lóríire nílẹ̀ Yorùbá wọ́n wò ìláwò sunkún ẹwò rẹ̀ láwò rẹ̀yìn ẹdí ẹdálẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá ò ní sinmi mọ́ àwọn sẹ́kẹ̀ ọmọ Sheikh Adam òní wọ́n jáde ọmọ Sheikh ọmọ bàbá Amadu mélòó lọ jáde dẹ́sẹ̀ fọ pọ̀rípọ̀rí bàbá Amadu tó ọmọ bàbá Amadu mélòó lọ jáde lẹ́yìn ọmọ kí ó tẹ̀lé ọkọ̀ bàbá Amadu ìpàdé tẹ̀sí ìpàdé òfò tẹ̀sí ọmọ bàbá Amadu mélòó lọ jáde síbẹ̀ mo tún bọ̀ wà bọ̀ fídíò ẹlẹ́kejì ń bọ̀ so bó ṣe jẹ́ nìyẹn salamu alaykum wa rahmatullahi wa barakatuh.